àpèmọ́ra ẹni dẹ̀ni lágbé tèmi dire mo ti ń sìn bọ̀ ọjọ́ ti pẹ́ ẹgbẹ́ kìíní wá èmi ló kàn. èmi ló kàn. Àwọn èèyàn kọlu mínísítà fún iná ìjọba ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adélabú nítorí ọ̀rọ̀ tó sọ ní gbangba. Ní nǹkan bíi ọdún mẹ́ta ó lé nígbà tí omi òṣèlú ń gbóná jọjọ pàápàá láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń wòye ẹni tí yóò díje dupò ààrẹ tí Muhammadu Buhari ti parí sáà rẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní lọ́kàn dáadáa láti díje o ṣùgbọ́n ààrẹ ìgbà náà Muhammadu Buhari àtàwọn kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò fẹ́ fún ọmọ Àbíbátù Mọ́gàjí láǹfààní láti di ààrẹ Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́ tí ọkọ̀ Olúrẹ̀mí ti ní lọ́kàn láti ṣe ààrẹ Nàìjíríà. Nígbà tí igbó wá di gágá mọ́ àsìkò ìgbà yẹn náà ni Àkànbí ọmọ Olódòdé lọ sílùú Abẹ́òkúta. Níbẹ̀ ló ti sọ fún wọn láké tó ti sọ fún wọn lóko ohun tó sì ń tẹnu mọ́. Ọjọ́ náà ni pé èmi ló kàn mo ti pọn alára mo ti fi ọjọ́ òṣèlú ńlá pọn ajérò kódà títí tó fi dórí Muhammadu Buhari tó torí àti ṣe ààrẹ Nàìjíríà tó bú síbi tó sunkún kíkorò lórí tẹlifíṣàn amóhùnmáwòrán. Bí Tinubu ti ṣe sọ pé òun ló kàn lọ́jọ́ yẹn ni ìwé ayé ẹ̀ wí tí ẹ̀gbọ̀rún sì gbà kí olójú tó ṣe bàbá Ṣèyí di ààrẹ Nàìjíríà òun náà ló sì ń lò gbà lọ́wọ́. Irúfẹ́ ìpèdè èmi lọ́kàn yìí náà ni mínísítà fún agbára ìyẹn náà ẹlẹ́tíríkì iná ìjọba Adébáyọ̀ Adélabú náà sọ. Òun náà ti lo ìpèdè ọ̀hún ó ti sọ níta gbangba wípé òun gan náà ló kàn báyìí láti di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ nítorí òun kò ṣẹ̀ṣẹ̀ máa jáde ṣùgbọ́n tí kádàrá kọ̀ tí kò ṣòun lóore. Adélabú ti sọ pé lọ́dún 2027 èmi ló kàn mo fẹ́ ṣe gómìnà lọ́yọ̀ọ́ kí ẹnikẹ́ni má bá mi dù èmi gan làwọn èèyàn àti ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ń dúró dè gidigidi. Bó ti ṣe wí tí kinní ọ̀hún di orí afẹ́fẹ́ làwọn èèyàn ti kí mínísítà ìmọ́lẹ̀ wọ́n ní kó tètè kọjú mọ́ iṣẹ́ tí Tinubu gbélé lọ́wọ́ lásìkò yìí kó fi ipò gómìnà Ọ̀yọ́ sílẹ̀ o. Bó tilẹ̀ jẹ́ pé Adélabú sọ pé òun jáde díje lọ́dún 2019 2023 tí òun fìdí rẹmi ṣùgbọ́n lọ́dún 2027 tóun wò lọ́ọ̀kan yìí òun ló kàn. Ṣùgbọ́n àwọn èèyàn ò bá rò bó ti ṣe ròyìn wọ́n ní kó tètè mójútó ọ̀rọ̀ iná kí iná ẹ̀lẹ́tíríkì ó kalẹ̀ kó kápò dáadáa àti pé tíyẹn bá ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ìgbà yẹn ni kinní yẹn ṣẹ̀ṣẹ̀ lè kan ọmọ Adélabú. Lóòótọ́ ni mínísítà yìí sọ pé ìfẹ́ àwọn èèyàn Ọ̀yọ́ ló wà lọ́kàn òun lòun ṣe fẹ́ ṣe gómìnà ọ̀hún ṣùgbọ́n níṣe làwọn aráàlú sọ pé kò tíì kàn kí mínísítà yìí ó ṣe èyí tó wà lọ́wọ́ èèyàn jù dáadáa náà. àpèmọ́ra ẹni dẹ̀ni lágbé tèmi dire mo ti ń sìn bọ̀ ọjọ́ ti pẹ́ ẹgbẹ́ kìíní wá èmi ló kàn. èmi ló kàn. Alore TV lóde o, Alore TV lóde, Alore wa nílọrin. Kò sí pítà òpéde, àwọn ọmọ ìlú Ìlọrin. Àwa kéwú gbowó, àwa sì ń ṣàdúrà gbọ́rẹ́. Àṣọwọ́ tìrà làwa ná o, tìrà làwa ná. Ó tìrà làwa ná o, tìrà làwa ná. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ. Ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúre. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó.